Hey, ẹ̀yin tèmi, ó ga o. Hey, congratulations sí Hamzat Oríyọmí àti Queen Naomi Ṣílẹ̀kùnọlá. Wow, this man is actually the man of the people. Abẹ́ rí bí gbogbo wọn ṣe ń troop out. Ẹ rí gbogbo wọn ṣe ń fẹsẹ̀ rìn. I have a question. Ṣé tí stampede bá tún ṣẹlẹ̀ báyìí sí? Ṣé wọ́n tún ní mú Alhaji Oríyọmí? Because ó jẹ́ ká mọ̀ wípé tẹ bá rí inú tẹ bá ṣe ń wo fídíò yìí báyìí, ó jẹ́ ká mọ̀ pé Alhaji Oríyọmí ènìyàn tí àwọn ènìyàn fẹ́ràn ni. Àwọn èèyàn fẹ́ràn Alhaji Oríyọmí torí oore tó ń ṣe, torí ó fẹ́ràn mẹ̀kúnnù, ó fẹ́ràn àwọn ènìyàn, kò fẹ́ kí eléyìí kó rẹ́ ilé jẹ, kò fẹ́ kí yẹn rẹ́ ilé jẹ. Ṣé mọ̀ bọ̀ kọ́lọ̀ ń ṣàánú wa, kórí wa máa oore tá bá ṣe kó má dìbì mọ́ wa lọ́wọ́. Ó ga ẹ wo àwọn èèyàn nínú fídíò yìí, ẹ wo bó ṣe ń sá bíi pé president ló fẹ́ sọ̀rọ̀. Mo rántí ìgbà tí akéré ń gbà yẹn táwọn bàbá Babangida àbí Àjà tó bá fẹ́ sọ̀rọ̀ gbogbo àlọ́ máa gan mọ́ tv tá a máa wo tv pé wọ́n fẹ́ ka budget exactly nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ó ga o, ẹ jẹ́ drop comment yín nísìn ẹ listen. Alhaji Oríyọmí fẹ́ sọ̀rọ̀ for the very first time. Wow, tẹ bá rí wọn nu fídíò ẹ rí i pé wọ́n ti rù àánú wọn máa ṣe mí o. Ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tán ní láti sọ. Ẹ drop comment yín, ẹ like and share. Oríyọmí dé. Àsìkò tí mo wà yìí, àsìkò ìdákẹ́jẹ́jẹ́. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ wà lọ. Wálẹ̀kùn àdúpẹ́. Ẹ jẹ́ ká kúrò ní ibi géètì yẹn, ẹ jẹ́ ká kúrò ní ibi géètì yẹn. Ẹ jẹ́ ká kúrò ní géètì yẹn jọ tó yọ lọ́rùn. Ẹ sún sẹ́yìn díẹ̀. Ẹ tó yọ lọ́rùn. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká máa lọ ilé jẹ́jẹ́. Ọlọ́run á ṣàtìfà ẹ̀gbọ́n ẹ sí. Ẹ má jà torí Ọlọ́run ẹ jẹ́ ká máa lọ ilé. Thank you. Music. Ó ti tó. Ẹ sì.
Irọ́. Tolú end pẹ̀lú gbé wá síwájú ike gbé wá sí station kan end.